ọjọ́ ìṣẹ́gun lónìí ọlọ́run yóò bá wa ṣe gbogbo ogun tá a fojú rí àti èyí tí a fojú rí. àmì ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. lónìí ti ṣọjọ́ ìṣẹ́gun ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélọ́gbọ̀n nínú oṣù kẹjọ ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ká sí omi ìmúná àgbàdà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti sọ̀rọ̀ jáde níbi ìpàdé àwọn lẹ́nulọ́rọ̀ àti nínú ètò ìṣèjọba èyí tó máa ń wáyé lọ́sọ̀ọ̀sẹ̀ èyí tó wáyé lánàá ti ṣe ọjọ́ ajé ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kẹjọ ọdún yìí, níbi tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó ti léwájú fún àwọn ìpàdé ọ̀hún, níbi tí a ti rí àwọn alákòóso tuntun tí wọ́n ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ilé ọba èyí tí ń bẹ nílùú Àbújá fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn tí wọ́n yàn wọ́n sí ipò. Níbẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ̀rọ̀ jáde wípé ètò ìṣèjọba òun kò ní fọwọ́ yẹgẹrẹ mú ẹnikẹ́ni, àti wípé ìpinnu àti ìlànà òun ni wípé láti mú ìrètí àti ìgbàgbọ́ àwọn ọmọ orílẹ̀-èdè tó ti sọnù nínú ètò ìṣèjọba àwarawa láti mú padà bọ̀ sípò. Bákan náà kí wọ́n lè jẹ́ kí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí tó ti kú kí wọ́n jí dìde àti àwọn nǹkan mìíràn. Níbi ìpàdé ọ̀hún ìjọba àpapọ̀ tẹ̀síwájú wípé àwọn ní àgbékalẹ̀ onípinnu mẹ́jọ tí wọ́n pè ní 8-point agenda. Wọ́n ní nípa onípinnu mẹ́jọ yìí àti ìpele mẹ́jọ yìí, àwọn ní ìgbàgbọ́ wípé ohun gbogbo ni yóò padà dá ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú gbèdéke eléyìí tí ìjọba àpapọ̀ tí wọ́n fún àwọn alákòóso wípé láàrin ọdún mẹ́ta sí àsìkò tá a wà yìí orílẹ̀-èdè Nàìjíríà ó gbọ́dọ̀ dìde dúró padà pẹ̀lú ẹsẹ̀ rẹ̀ méjèèjì. Nínú àwọn nǹkan wọ̀nyí èyí tí Bọ́lá Ahmed Tinubu èyí tí wọ́n sọ jáde wípé ètò àti ìpinnu àwọn fún ìlọsíwájú àti ìdàgbàsókè ní àkọ́kọ́ òun ni ọ̀rọ̀ oúnjẹ ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ààbò tó péye fún àwọn ọ̀gbẹ̀ àti àwọn tí wọ́n ń pèsè ohun jíjẹ àti mímu lórílẹ̀-èdè yìí. Ó ní èkejì ẹ̀wẹ̀ ní fífi òpin sí ìṣẹ́ ohun ìyà èyí tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra lọ́wọ́ báyìí tó dàbí ẹni wípé kíní ọ̀hún ó mu omi láyà òun. Ìpinnu kẹta ni wípé òun fẹ́ kí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí èyí tó ti kú kí wọ́n jí kí wọ́n sì gbé dìde dúró padà kí ètò ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà ó dà bíi ti òkè òkun. Ẹ̀kẹrin bẹ̀ ni wípé ààrẹ ní àwọn ṣetán báyìí láti dá iṣẹ́ sílẹ̀ lọ́pọ̀ yanturu fún gbogbo àwọn ọ̀dọ́ àti àwọn ènìyàn èyí tí wọ́n fẹ́ ṣiṣẹ́ kí wọ́n sì rí ọwọ́ ajé kí wọ́n fi ṣe fújà ní orílẹ̀-èdè yìí. Ìkarùn-ún bẹ̀ ni wípé níní àǹfààní sí owó eléyìí tí èèyàn lè fi dá okòwò sílẹ̀ ní orílẹ̀-èdè yìí àti àwọn nǹkan mẹ́ta tó kù gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ti mú ẹnu bà ọ̀rọ̀ ọ̀hún. Lákòótán nínú ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu ó ní inú òun dùn láti kí gbogbo àwọn alákòóso ọ̀hún káàbọ̀ lẹ́ẹ̀kan sí wípé bá a bá ti débi iṣẹ́ ṣíṣe là á ṣe. Ó lẹ́ni tí ò bá ṣiṣẹ́ ọ̀lẹ nírúfẹ́ níbẹ̀. Ó lóun rọ̀ wọ́n torí wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n retí èsì rere láti ọwọ́ ètò ìṣèjọba òun. Bẹ́ẹ̀ bá gbàgbé lọ́sẹ̀ tó kọjá nílé ẹjọ́ Appeal Court èyí tó kalẹ̀ sílùú Òwèrì tí ṣolúlu ìpínlẹ̀ Imo ni wọ́n sọ wípé Lámìdí Àpápá ńlọmẹ́rẹ̀ ní alága tó jẹ́ ojúlówó alága fún ẹgbẹ́ òṣèlú Labour Party wípé kí Julius Àbúrè kó lọ wábì kan jókòó sínú ṣùgbọ́n ọ̀rọ̀ ti gbẹ̀yìn yọ báyìí Julius Àbúrè ọ̀hún gangan ló gbéra kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí orílẹ̀-èdè US láti máa sọ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí pàápàá jù àwọn olólùfẹ́ Peter Obi wípé kí wọ́n fi ọkàn wọn balẹ̀ òun náà sì ni ojúlówó alága fún ẹgbẹ́ òṣèlú Labour Party ní orílẹ̀-èdè Nàìjíríà wípé láìpẹ́ láìjìnà
ilé-ẹjọ́ tribunal wọn yóò tó kéde Peter Obi gẹ́gẹ́ bí ọmọ oyè èyí tó jáwé olúborí lótìtọ́ àti lódodo nínú ìbò àwọn ààrẹ èyí tó wáyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún tá a wà yìí láti inú ẹgbẹ́ òṣèlú Labour Party. Àbúrò èyí tó rìnrìn àjò afẹ́ ọ̀hún lọ sí orílẹ̀-èdè US bákan náà ni yóò fi ẹsẹ̀ kan dé orílẹ̀-èdè UK ló ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń pòǹgbẹ ohun rere àti ètò ìṣèjọba àwarawa eléyìí tó ní òtítọ́ àti ìbẹ̀rù Ọlọ́run nínú tóun sì ní ìgbàgbọ́ wípé Peter Obi gangan lẹni tó lè mú àlá òun wá sí ìmúṣẹ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tí Àbúrè tó ń bá àwọn ọmọ ilẹ̀ yìí tí wọ́n jẹ́ olólùfẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party àti olólùfẹ́ Peter Obi sọ̀rọ̀ ní orílẹ̀-èdè US. Ó ní gbogbo ìròyìn eléyìí tó bá lè tako bí òun ṣe jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú Labour Party ọ̀hún wípé kí àwọn ọmọ òun kí wọ́n jìnnà sí i. Ó ní láì dára wa láàmú òun gan-an náà sì ni ojúlówó alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú Labour Party ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí. Àbúrò lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní pẹ̀lú bí nǹkan ti ń lọ nílé ẹjọ́ ó ló dáhùn lójú wípé ẹ̀kọ́ yóò ṣojú mímu fún Peter Obi pẹ̀lú bí ilé-ẹjọ́ tribunal wọn yóò ṣe kéde rẹ̀ láìpẹ́ yìí gẹ́gẹ́ bí ààrẹ eléyìí tó jẹ́ ojúlówó tí wọ́n dìbò yàn ní orílẹ̀-èdè Nàìjíríà nínú oṣù kejì ọdún yìí. Ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ orílẹ̀-èdè yìí lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbárà ìlú sọ̀rọ̀ Àjúrì Ngelale bàbá àmúmà ti sọ̀rọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ààrẹ ọ̀hún kò ní fọwọ́ yẹpẹrẹ mú èyíkéyìí nínú àwọn alákòóso rẹ̀ èyí tó bá ti fi iṣẹ́ ṣeré rárá o nítorí wípé ó ti ní àlàkalẹ̀ àti gbèdéke èyí tí wọ́n fún àwọn alákòóso ọ̀hún láti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí alákòóso èyí tó kójú òṣùwọ̀n tó sì múnádóko nínú àwọn alákòóso rẹ̀. Ó ní èyíkéyìí tó bá ti kùnà láti ṣiṣẹ́ àbí láti fi ìwà ọmọlúwàbí àti òtítọ́ inú hàn nínú ẹkùn àti ìṣàkóso ibi tí wọ́n yàn sí. Ó ní láì wárárò ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọn yóò yọ kúrò ní ipò bí ẹni yọ jìgá tí wọn yóò sì fi ẹlòmíràn tó ṣetán láti ṣiṣẹ́ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ni wọn yóò fi sí ipò. Ngelale tó sọ̀rọ̀ náà lórí amóhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Èkó lánàá ti ṣe ọjọ́ Ajé lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ipò eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà wà lọ́wọ́ báyìí, ibi tó lọ àti ìrètí àwọn ọmọ Nàìjíríà nínú ètò ìṣèjọba èyí tó ń bẹ lórí àlééfà lọ́wọ́ báyìí láti abẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti sọ di mímọ̀ ó ní òun fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé kí wọ́n má dààmú ọkàn wọn kí wọ́n fi ọkàn balẹ̀ wípé dídùn lọ́sàn yóò so nítorí wípé àlàkalẹ̀ àti gbèdéke èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó là kalẹ̀ fún àwọn alákòóso rẹ̀ yìí ó dá àwọn lójú wípé gbogbo wọn pátá ni wọn yóò ṣe dáadáa nítorí báwọn Nàìjíríà wọ́n retí ọsàn dídùn látọwọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ngelale ní láti ọjọ́ tí wọ́n ti dìbò yan ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ títí di ọjọ́ 29 oṣù karùn-ún tí wọ́n fi búra fún tó di ààrẹ lójúlówó ní orílẹ̀-èdè yìí ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ kan àti àwọn ẹ̀ka kan èyí tó ti mú àyípadà rere bá tó sì jẹ́ pé ní báyìí gbogbo wọn ni wọ́n ti ń ṣe dáadáa. Ó ní nípa ìdí èyí òun fi dá àwọn orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé láìpẹ́ láì jìnà ohun gbogbo yóò bẹ̀rẹ̀ sí ní máa tùbà yóò máa túṣẹ, eku yóò ké bí eku, ẹyẹ náà yóò sì ké bí ẹyẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣé àwọn àgbà nílẹ̀ Yorùbá bọ̀ wọ́n ní ẹran kì í lé ẹran láwo bẹ́ẹ̀ sì ni ẹ̀fọ́ kì í lé ẹ̀fọ́ nínú ìkòkò. Ẹni tó jẹ́ olùdásílẹ̀ ìjọ kan èyí tí wọ́n pè ní One Love Family èyí tó wà ní odò ọ̀nà kékeré ní ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé nílùú Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́, bàbá Satguru Maraji Imam ló ti sọ̀rọ̀ jáde báyìí wípé ó ya òun lẹ́nu pẹ̀lú bí àwọn ìpínlẹ̀ Kwara bí wọ́n ṣe ń lòdì tí wọ́n sì ń tako ìṣẹ̀ṣe èyí tó ń dá rògbòdìyàn tó sì ń dá wàhálà òun fàákájà sílẹ̀ lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà. Satguru Maraji bàbá òun sọ̀rọ̀ síwájú sí i. Ó ní ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà lọ́wọ́ báyìí
ó nílò àwọn ohun àti ìfẹ́ eléyìí tó jẹ́ wípé yóò mú àyípadà rere bá orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé orílẹ̀-èdè yìí kò tako ẹ̀sìn kan, bẹ́ẹ̀ sì ni kò sí ìjọba kankan èyí tó ṣe òfin wípé ẹnikẹ́ni kò lè ṣe ẹ̀sìn tó wù ú lábẹ́ òfin àbí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní nípa ìdí èyí, ó ní ìṣẹ̀ṣe, ó ní ẹ̀sìn náà ni ò, torí pé àwọn ènìyàn náà ló ń ṣe àwọn iṣẹ́ ọ̀hún, bẹ́ẹ̀ sì ni àwọn ènìyàn ni wọ́n ń bẹ nínú ẹ̀sìn àbáláyé àti ẹ̀sìn ìṣẹ̀ṣe eléyìí tí wọ́n pè ní ẹ̀sìn ìbílẹ̀ yìí. Ó lè yẹ kí ìjọba ìpínlẹ̀ Kwara kó ti dá sí ọ̀rọ̀ náà, kó sì pẹ̀tù sí ọkàn àwọn mùsùlùmí àti àwọn kìrìsìtẹ́nì tó fi mọ́ àwọn oníṣẹ̀ṣe, kí oníkálukú wọn kí wọ́n ríra wọn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, kí wọ́n sì fi ìfẹ́ bára wọn lò. Ó ní bá a bá padà sínú ẹsẹ̀ ìwé mímọ́, ó ní kò sí nǹkan kan tí Ọlọ́run sọ ju wípé ká ní ìfẹ́ ara wa. Ó ní bẹ́ẹ̀ sì rèé, bá a bá ní ìfẹ́ ara wa, ó ló ti dájú wípé a ò ní lè ṣe ibi àbí ìkà síra wa, nítorí pé àwọn ìwé mímọ́ ọ̀hún sọ nínú ìwé mímọ́ Bíbélì. Ó ní nífẹ̀ẹ́ ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ, ẹ̀yà tàbí èdè yòówù. Ó ní ìfẹ́ lóye koro. Sàtìgúrú Màràjì, bàbá òun àfikún nínú ọ̀rọ̀ rẹ̀, ó lóun fi àsìkò yìí rọ ìjọba ìpínlẹ̀ Kwara àti olórí àwọn ẹ̀sìn gbogbo ní ìpínlẹ̀ náà láti pera wọn jókòó, kí wọ́n bára wọn sọ̀rọ̀ ìtàn bí ìnùbé, kí wọ́n sì yanjú fàákàjà òun lásìgbò èyí tó ń ṣẹlẹ̀ lórí ẹ̀sìn, kí oníkálukú kó máa tẹ̀síwájú nínú ẹ̀sìn yòówù tó bá ti ní ìgbàgbọ́ nínú rẹ̀. Ó ní nípa ìdí èyí, òun ní ìgbàgbọ́ wípé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn olórí ẹ̀sìn gbogbo àti àwọn ẹ̀sìn gbogbo orílẹ̀-èdè Nàìjíríà yóò dé èbúté ògo láìsí wàhálà tàbí ṣùgbọ́n nínú ọ̀rọ̀ náà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó ń kọrin tàkasùfé eyín eléyìí tí wọ́n ń pè ní Ìyáyà Ọ̀nàyàn Mbùk, tí gbogbo èèyàn mọ̀ sí Ìyáyà Ìmà, ló ti sọ̀rọ̀ jáde níbi tó ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ àti ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ wípé kí oníkálukú wọn gbóhùn àdúrà sí òkè fún òun. Bákan náà kí wọ́n kún fún ààwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ pípẹ́ fún òun wípé kóun lè ní ibùjókòó ayọ̀ pẹ̀lú aya rere lọ́ọ̀dẹ̀. Bákan náà kóun náà lè ní ẹbí ti tòun èyí tí ó jẹ́ ẹbí alálùbáríkà. Ọmọ ọdún 46 ọ̀hún, Ìyáyà, èyí tó kọrin kùkéré èyí tó mìlú pẹ̀lú lówó ètò ọ̀hún lọ́dún náà lọ́hùn-ún, òun ló sọ̀rọ̀ fún di mímọ̀ lórí ètò kan eléyìí ti Tèmísàn Emmanuel èyí tó máa ń ṣe ní ìgbà tó gbé Ìyáyà wá sórí ètò náà, tó ti ń béèrè oríṣiríṣi àwọn ìbéèrè àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ló ti béèrè wípé lọ́wọ́ báyìí ǹjẹ́ Ìyáyà ti ní aya lè? Ní ìgbà tí Ìyáyà yóò dá lóhùn, ó lóhùn ò tí ì ní aya, ṣùgbọ́n lọ́wọ́ báyìí ó dàbí ẹni wípé òun pẹ̀lú arábìnrin kan wọ́n ti ń kùn síra wọn létí. Ó lóhùn wá bí àwọn ọmọlẹ̀yẹ pàápàá jù àwọn olólùfẹ́ òun kí wọ́n gbà á ládùúrà fún òun wípé ìrìn àjò òun kó kẹsẹ̀ járì, kí ìrìn àjò náà kó kúlẹ̀ sébùté ìdùnnú àti ayọ̀ fún òun kóun pẹ̀lú olólùfẹ́ òun kí wọ́n lè ṣe ìgbéyàwó alárinrin èyí tí àwọn orílẹ̀-èdè Nàìjíríà tí wọn yóò jẹ tí wọn yóò mu, kóun náà sì lè ní ẹbí ti tòun. Nítorí wípé òun ní ìgbàgbọ́ wípé bí ọmọ bá ti tó lọ́kàn láti lọ́kọ̀, gẹ́gẹ́ bí àwọn Yorùbá ti sọ wípé kò sí àpọ́nlé fún ọba èyí tí ò ní olórí, bẹ́ẹ̀ sì ni kò sí iyì fún obìnrin èyí tí ò ní adé lórí. Ó ní kí Ọlọ́run kó ràn òun lọ́wọ́ láti lè ní ẹbí èyí tó dáa. Tó ẹ̀yin ará, ìròyìn Fẹ́lífẹ́lí kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Fẹ́lífẹ́lí TV lónìí, tí í ṣe ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 29 nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí. Títí dojúmọ́ ọ̀la tẹ́tù máa lọ́tún sí àǹfààní àti ìròyìn míì. Mo gbà á ládùúrà sí pé ojú tẹ̀ fi ń wò wá ò ní fọ́, èyí tẹ̀ fi ń gbọ́ wa ò ní di. Fúnmi Adélúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.